ẹni máa gba owó tèmi lọ́wọ́ máa gba owó tèmi lọ́wọ́ ẹ̀ lẹ́ni yìí máa gba owó mi lọ́wọ́ ẹ̀ lẹ́ni tí bá gba owó tèmi lọ́wọ́ ẹ̀ kí bàbá mi pè mí lọ máa gba owó tèmi lọ́wọ́ ẹ̀. aṣọ mi máa ti ń yá. mo ṣì máa jẹ́ ẹ sí o gbogbo pátá gbogbo bíráì ló máa wà ń tà. gbèsè jọ àtìyàwó ẹ nínú ilé ṣé gbogbo nǹkan tí mò ń ṣe pátá fún ẹ nínú ilé ṣé sísá ilé ṣe. ṣíná sísọ ẹsọ wà. àgbàlẹ̀ tù yìí sí rẹ̀ mákẹ́tà tọ́ ìmá sinimá titun Sobidire Sobidire ẹlẹ́dàá mi o Sobidire ìfẹ́ something. Sobidire. That go on to the lady from the stable of Toymax Films Holding, the inspirational marketer. Àtúndé lọ́tún lọ́tún kọ̀gbìn tó rọ wọn tó kẹtìlẹ̀ gbogbo ìgbà. Sinimá ti tún Sobidire. Àkọ́tún sinimá ti Yétúndé Wùmí ṣẹ̀ṣẹ̀ ṣe. Okuna lálàjù. Ìrírí ayé alágbára ńlá ní Sobidire. Àfikún Sobidire láyé wa. Orí wa ò ní gbàbọ̀dé. A ò ní jẹun ìbànújẹ́. A ò ní gbaṣọ àbúrò wa wọ̀. A ò ní dàtọ̀rọ̀ jẹ láyé wa. Kí ló le tó bẹ́ẹ̀ nínú mọ́tò? Yétúndé Wùmí ẹ̀gbọ́n sunkún, Ibrahim Jata àbúrò rẹ̀ náà ń sunkún. Bẹ́ẹ̀ torí ọ̀yà la fi dé sùn, torí ara ilé la fi dára oko. Sinimá ìkọjá àtẹnu ní Sobidire ni. Ó gbé ọkàn sókè roro. Táíwò Akíntúndé Yétúndé Wùmí producer. Afeez Abiodun ló direct ẹ̀. Starring Ogogo, Yétúndé Wùmí, Ibrahim Jata, Ọdúnladé Adékọ́lá, Kẹ́mi Àfọlábí, Afeez Abiodun, Bímbọ́ Success, Adé Adémrẹ̀lẹ̀, Ayọ̀ Ládẹjọ́ Oyédà. Ẹ wo wọ́n ti pọ̀jù nínú ẹ̀ káka díẹ̀ ká dákẹ́ ni. Sinimá titun Sobidire subtitled in English. Ó ti jáde sórí VCD nìkan báyìí. Marketed by Àgbàlẹ̀tù inspirational marketer Toymax Films Holding, Movie City, Ami Arena Shopping Complex, Bọ́ládé Òṣòdì, Lagos. A+ Standard Motion Pictures àti Kenny Climax Limited ní Ami Arena Shopping Complex, Bọ́ládé Òṣòdì, Lagos ló ń distribute tiẹ̀. Sinimá titun Sobidire. It is not over until it is over. Go get your copy now. Now.